Welcome to Kábẹ̀rẹ̀ Mọ́lẹ̀ TV àgbàlẹ̀ ọmọdé làwọ̀ ẹ subscribe síbẹ̀. Ibẹ̀ kọ́ bí ó ṣe bá kú ló wáyé. Ẹlẹ́dàá ni. Ìtẹ̀wá ìrì òjìwọ́wọ́ náà ìbọn mi ẹ̀ńdínlógún ni ó palẹ̀ kan tó ìbọn mi. Ikú ò ní palẹ̀ ilẹ̀ nílọ. Bàbá tí ń sọ fún ọ yìí ìbọn wọn jẹ́ mọ̀ ni. Kí ni bá fẹ́ wúrẹ́ tó fẹsẹ̀ rẹlẹ̀? Kí ni òpolówó rẹ̀ sí alátẹnujẹ ní ọ̀jẹ̀ àtẹnujẹ lọ́pàṣúlẹ̀ ọ̀gbẹ̀rì? Bí bá ti ń pa náà yìí bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ọ́ sọ wá kù. Èmi ò kò retí ọmọ wòyíra kọ́ má bàrà gbákígbá ní kẹ̀kẹ́ sọ. Bí jìbájà ó ń dọ́ya ayọ̀ yìí. Ebi bí èèyàn kí n pa èèyàn ẹlẹ́dàá mi kọ́. Ó kìtì ọ̀gọ́ bá wá jí orí ara rẹ̀ ní jíire. Gbogbo ẹ̀yin àpapọ̀ ẹlẹ́yẹ ẹjọ́ yẹ mí o. Èmi tí mo ní kọ́ ọmọ gbogbo ògbìyànjú tó gbà tọkọ rí òfin ní fẹ́yàwó tèmi yé mi o. Àtìgbà tó ti wọnú ẹ̀dẹ̀ yìí nínú mi tí wọ́n dùn sí ọ bọ́ ọ bá fẹ́ gbé gbáké sí mi jẹ́ ń bọ́ gbé. Kẹ̀ kò ní ró ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ìbọn tí ò lẹ́tù tí ò lọ́ta kò ní ró ṣòkòtò tí ò lókun kò ní dúró ń bàdí ẹ tẹ̀sù lọ́wọ́ ẹ ti lọ tọ́ epo èṣù ẹ ti lọ tọ́ ọlá lórí ìta èmi ni wọ́n bá ti kókó ní jẹ́ ẹ ṣòfò dànù. Ó yá dìde ńlẹ̀ àkókò àti jẹun tó. I'm in the air. Ayé lóró láì sọ wípé mo ti yé tí mo sọ pé mo jẹun mọ́ wọ́n sì wò ṣùṣù wọ́n yọ wọ́n mi láwọn. Mo ti kú. Bẹ́ẹ̀ni. So èló lẹ́yìn ti rí báyìí. The 50 million naira contract wọ́n ti send owó yẹn sínú account mi. Fún àkọ́rẹ́ kúrò lókè ọ̀nà ṣébi tá à ń bọ̀ ni ọmọ. Kókó ẹkún sìn kò tí ì pọ́dún méjì. Ó ti lọ lóyún fẹ́lẹ̀ mi kí ló máa ń ṣẹ̀yìn obìnrin báyìí ná. Ọlọ́run má jẹun wíwẹ̀. Òun bòkú gbélé oyún nìyí kún ẹ. Dúdú la dúdú o ọpọlọ wa ò dúdú o ọmọ ò dúdú wa ẹ jẹ́ ká gbà àṣà wa lárugẹ. Àtẹkùrà tọ́mù. Ìgbà tẹ́yìn béèrè lọ́wọ́ ọmọ ti tèmi níbo ló sọ pé ó lọ ṣé ó sọ pé ó ti kú ni. Náà tí mo jẹun nọ́mà ni. Sọ mí dẹlẹ́rù nísàlẹ̀ èèpẹ̀. Má ṣe o. Bolúwa dára sí mi ò mọ̀ wípé mo ti papòdà. Símọ́ ìmùlẹ̀ ìfẹ́ wà dà ojú ìfẹ́ ń pọ́n mi má jẹ́ mú wa tìlérí tá a jọ ṣe ni wípé àwòjọ gbé títí látòwúrọ̀ dalẹ́ ni. You used to speak the language I wanna hear. You used to sing a song I love to listen to. You used to stay with me even if you have a place to go. But now Tí mo ṣe fún ọ. Bẹ́ẹ̀ni rẹ má kábíyèsí.
àjàǹtẹ́ látàpálẹ̀ dífá fún wọn lóde ìlú ńlá níbi tí wọ́n gbé bí olú lọ́mọ yẹn. gbogbo ẹni ọba ti rá àmì lára rẹ̀ ọ̀tá ìdílé wa ni. wọ́n lẹ́bọ̀ kàǹkà tí kagúnláyà òun lálálẹ̀ ó gbà. ọ̀rọ̀ àṣírí ni. àgbẹ̀rẹ̀ lọ́lẹ́gẹ̀ máa ń gbọ́ ọjọ́ àrùmọ́sọ̀ báyìí sì gidi rúgbọ́ ọṣẹ bá ọmọdé máa lọ́ṣọ lọ́wọ́ máa ní kọ́ṣẹ́ bá gbà mọ́ṣẹ́ lọ́wọ́ máa ní kọ́ṣẹ́ torí kọ́ṣẹ́ báńkì látọ̀bẹ̀. kí ló ń wá lórí òkè. n ò ṣàdédé borí igi lọ mo ń ronú ìgbésí ayé ara mi ni. gbogbo dọ̀rẹ́ mi ẹ̀mí Àlàkẹ́ kò ní rí ẹran fọ́rẹ́ gbà bẹ́ẹ̀ ni kò ní rí ọ̀rẹ́ fọ́rẹ́ gbà díẹ̀. arúgbó tẹ̀bí ti júwe àrẹ̀sà mi júwe lọ́dún fẹ́ fún àgàdà gidi àgàdà tí ìgbélé àjókòó tí ọmọ sáwọn lẹ́nu bí agada. bọ́mọdé ṣe ń kú òun làgbà ń kú. tá a bá ro dúdú nǹkan á hanra kí n gún bá a bá ní bí ejò ṣe gùn láàdáná rẹ̀ èyí ó sì dáná sulé. ìjà àwọn alálẹ̀ nìyẹn. ìjà alálẹ̀. ibi ọkàn ẹni bá wà níṣúra níbẹ̀ ohun tó wù ní nípò lọ́rọ̀ ẹni bọ́kọ̀rọ̀ kún bọ́kọ̀rọ̀ sá níṣẹ́ ni yóò fàbọ̀ fèlè búté o bó ti ń ṣe mí kò sẹ́ni tó yé bó ti ń ṣe mí èmi nìkan ni mo mọ̀ ọkàn mi ń ṣòjòjò láláì rí yẹ bó ti ń ṣe mí èmi nìkan ni mo mọ̀ ìfẹ́ o jẹ́ kí n kọrin ìfẹ́ sétí rẹ̀ torí mo mọ̀ ọlọ́gbọ́n nìyẹn ọlọ́gbọ́n ló lè jó ọ̀mọ̀ràn ló lè mọ̀. ẹ̀mí gbọ́ nǹkan tẹ́ sọ tẹ́lẹ̀ ni mo ti ń gbọ́ nsìn ẹ sọ pé. ẹ kí ló ṣe dájú mi. wọ́n kú kẹ́ no ẹ lè mo ti ń bọ̀. kò sẹ́ni máa darí afẹ́fẹ́ padà síbi tó máa fẹ́ sí kò sẹ́ni máa yí wágò padà síbi tó bá fẹ́ yí sí ẹ̀ gbogbo ẹ̀dá kan gbìyànjú ni ìrìnàjò ẹ̀dá gbogbo ẹ̀ ló yọ lọ́rùn. bàbá wa Jésù lábí tí wọ́n kú yìí a dúpẹ́ fún ìgbésí ayé wọn nítorí pé wọ́n fi ọmọ sáyé lọ àmọ́ nínú ohun gbogbo bó bá ti lè wù ó rí a sì mọ̀ dúpẹ́ ni ẹ jẹ́ ká kọrin. a ó pàdé lẹ́sẹ̀ Jésù níbi tí a kò ní yàrá wa a ó ríra wa a ó yọ̀ mọ́ra wa Jésù yóò ṣe alága wa a ó pàdé lẹ́sẹ̀ Jésù níbi tí a kò ní yàrá wa a ó ríra wa a ó yọ̀ mọ́ra wa Jésù ni yóò ṣe alága wa a ó pàdé lẹ́sẹ̀ Jésù níbi tí a kò ní yàrá wa a ó ríra wa a ó yọ̀ mọ́ra wa Jésù ni yóò ṣe alága wa. A dúpẹ́ fún Ọlọ́run ògo ni fún Jésù Kristi. Hallelujah. Ẹ ṣé gan a dúpẹ́ bàbá tó kú wọ́n ṣe bàbá òkú ọ̀fọ̀ bí wọ́n ṣe papòdà a dúpẹ́ tí wọ́n fọmọ sáyé kan tó lọ wọ́n hàn sí balẹ̀ jẹ́ kí wọ́n tó lọ ògo ni fún Jésù lókè ọ̀run
ṣùgbọ́n ní wákàtí ọ̀wẹ́ ká tó ṣe àdúrà kankan ẹ jẹ́ ká bá wa sọ̀rọ̀ sí tí ká sọ̀rọ̀ Ọlọ́run ká fi bọ́ra wa yó. A pè Sister Elizabeth kí wọ́n bá kánú ìwé àwọn àpòstù orí 16 ẹsẹ̀ 15 kí ló kà ń bẹ̀. mo sì ní ìrètí sípa ti Ọlọ́run. mo sì ní ìrètí sípa ti Ọlọ́run. èyí tí àwọn tìkára wọn pẹ̀lú jẹ́wọ́. èyí tí àwọn tìkára wọn pẹ̀lú jẹ́wọ́. pé àjíǹde ikú ń bọ̀. pé àjíǹde ikú ń bọ̀ títọ́ pé àjíǹde ikú ń bọ̀ ṣẹ́rí báwọn nítorí wàá sọ nìyẹn kì í síyàn ló sọ pé àjíǹde ikú ń bọ̀ ẹ jẹ́ ká máa hùwà bí ẹni tí ó kú lójú ẹsẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ká ṣe máa hùwà nílé ayé ṣe tí ó gbàyé rà ẹ jẹ́ kó ní gbàyé rà ilé ayé ẹsẹ̀ mẹ́fà ni Jésù Kristi ọmọ Ọlọ́run ó ní ká fi ìfẹ́ bá wa gbé ká fi ìfẹ́ jọ̀dún ìtọ́jú alẹ́ olúwa yóò gbà fún wa olúwa òṣèlú sí wa lọ́dọ̀ lágbára Ọlọ́run gbọ́dọ̀ bá ṣe wà ní sábà àmọ́ tí ìṣẹ́ tá a bá ṣe tán sí tí àwọn àjọ ẹ jọ̀ọ́ ṣáà wá lè sọ̀rọ̀. ẹ fẹ́ sọ̀rọ̀ bàbá ẹ sọ̀rọ̀. ẹ̀yin pásítọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ wá síbi òkú ẹ̀gbọ́n mi Ọ̀jẹ̀lábí torí Ọ̀jẹ̀lábí la sọ wọ́n tán pera wọn ní Jésù Lábí àmọ́ ibi tán ti rí Jésù Lábí ṣùgbọ́n ìyẹn kọ́ là ń lọ lọ́tẹ̀ èmi gẹ́gẹ́ bí àbúrò olóògbé kò ṣetán láti bẹ̀rẹ̀ sí ṣe ìtọ́jú àwọn ọmọ tí wọ́n fi lẹ̀. Ọlọ́run ó ràn yín lọ́wọ́. Olúwa ó ràn yín lọ́wọ́. lẹ́ẹ̀kan sí ẹ ṣé mo dúpẹ́. hallelujah. ẹ ṣe ẹ jẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí ẹ jẹ́ ká dúró ká gbàdúrà sí Ọlọ́run. àti òpin kò sẹ́ni bí rẹ̀ láyé àtọ̀run. Owó ní ìbẹ̀rẹ̀ àti òpin kò sẹ́ni bí rẹ̀. Iṣẹ́ nu kò mú lọ orí ilẹ̀ ọ̀hún kò gbẹ́lẹ̀ kótókótó kò rè má bẹ̀. Ẹni ọba ta fèlèfèlè tó bá tẹ̀lé ọ̀hún tí ọba ti lulẹ̀ kò pè mí lọ́mọ àlè. A jẹ́ pé kí n tètè lọ ṣe nídàájí ọ̀la. Kí ló ṣẹlẹ̀? Àbúrò ṣẹlẹ̀ ilé tí kinní bá sùn gbogbo àwọn tó bá sùn bẹ̀ mọ́jú ọ̀kù àlùkù kèlé lọ́bẹ̀ ṣé ewé lásán lọ pè. Lélẹ̀. Ẹ̀yin kété lọ fún sẹ́ ẹ̀yin àdánù láriwo dá ẹ̀yin ẹsẹ̀ lomi gbé ní sẹ́ta parí bẹ̀. Ẹ̀dẹ̀ tu o. Iná mi ti ẹ̀ dùn. Ṣé mo lè tu? Ẹ̀yin ó bá tójú rẹ̀ léde nù. Èmi ò ní ọmọ tu èmi mo máa tí mo ṣe é bí bẹ́ẹ̀ ọmọkùnrin yìí. Ó ṣe èèyàn gidi o. Orí irú nǹkan báyìí tó burú tó yìí ló gbélé mi lọ́wọ́. O ò lè sọ pé ọ̀rẹ́ mi ò ní ṣe ó ń bẹ̀ o. Wọ́n ní ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ bí kò ṣe ẹni tó bá parí ẹ̀. Ò ṣe dédàjì ọ̀nà ó gbélé mi lọ́wọ́. Báwo mo ti fẹ́ kàn tó? Kí ni mo mọ̀ tí mo fẹ́ sọ tá a bá dọ̀hún? Ẹlẹ́rù ni ọ̀rùn nǹkan rẹ̀ tó bá ti tásìkò. Ẹrù wo ló di kalẹ̀ tó ń ru? Ìtọ́ fẹ́ fi máa fi pa àwọn èèyàn tó bá torí ilẹ̀ ikọ̀. Ṣé èmi mo fẹ́ pààyàn ni? Ṣé mo mọ tó ṣe sínú ẹ̀ báyìí? Ṣé mo mọ tó ṣe sínú ẹ̀? Bí tí mo ṣe sínú rẹ̀ ó yé mi mo fi ní ọmọ kí wò kọ́ má sì jọ sun lé rẹ̀ má sí. O máa sọ pé ohun tí mo ṣe tí mo fẹ́ fi pa àyàn yìí má sọ pé mi torí Ọlọ́run wù ẹ́ ńgbà tó ń ṣe bí mi tiẹ̀ sí ń bẹ̀. Wọ́n ti sanwó mi mẹ́wẹ̀ẹ̀wá báyìí pé ẹni tí mo fẹ́ bá ṣiṣẹ́ yìí o Olódùmarè ọ̀hún rẹ̀ gbọ́dọ̀ hùn mí o kọ́dá nǹkan rẹ̀ ṣe o. Ọwọ́ wo ló ṣàn? Èyí. Ọwọ́ wo ló ṣàn? Ìwọ gbàdá ní mo jẹ́ ìtọ́jáde. Ó dòdì ó di àdá. Kí ni? Onílò ní í jẹ́ mo ti máa bá wọn pò kó ní bá tiẹ̀ lò náà o ibi náà dà ẹ gbà. Àkùnú báyìí ni onídìbò ológbòrò àkùnú báyìí ni ìdìbò ológbòrò àkùnú báyìí ni ìdìbò ológbòrò ẹnikẹ́ni yóò fi rárá sórí ilẹ̀. Ọkùnrin ní obìnrin ní ọmọdé ní àgbà ní ẹ̀tàbí ní obìnrin àtàgbéjáde ní obìnrin kó rìn dànù ni o kó rìn lọ́kàn mọ́ rí mọ́. Ó sì máa rí nìyẹn ṣẹlẹ̀ ẹ̀gbọ́n ni ẹ fẹ́ máa bẹ́ mi lulẹ̀ ẹ fẹ́ máa bẹ́ mi lulẹ̀ èmi igbó níbo là gbóhùn ṣoko dìrodìro bẹ́ẹ̀ ni mo sọ ẹnikẹ́ni tó bá bí ìyá ẹ̀dá tó bá gorí ilẹ̀ láì jẹ́ pé àṣẹ mi
láìpẹ́ mi mú wá sórí ilẹ̀ tó jẹ́ àṣẹ mi àárín ìdànù ni wọ́n á wá tì tán ní rí mọ́ wọ́n bá bí yín dá ẹ máa bọ̀ ńbẹ̀. ìwọ tí ẹ fi falẹ̀ mo mọ̀ pé torí ọ̀rọ̀ tá a sọ ni àbí. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o. ṣe ẹ̀yin ọmọ wọ̀nyí pẹ̀lú owó. ẹ̀yin àgbà náà lẹ́ni bí èèyàn bá pẹ́ lórí ilé kèsìkèsì a máa bá a lẹ́nu. ẹ táwọn owó yìí. ọkùnrin ẹlẹ́gbẹ̀ẹ́. ọmọkùnrin gbàgbà gbogbo. ẹ wà mí. ọkùnrin jayé. tó ló bá ti ara mi. ẹgbẹ̀rẹ́ lẹ̀. àwọn ẹ̀ka wò. àwọn sórí mọ́kè yẹn wọ. sọ̀nsán. kọ́ ọmọ fọ́ wọn lẹ́nu tààrà. wámi. owó tí mo kó sí abẹ́ pílò ta lóko. kí ló kàn tèmi àti owó tẹ kó sínú pílò papọ̀ ẹ wò ẹ má fi gbogbo tí ò dá bá ń lọ. èmi dá fún ìyá alájà rẹ. mi ò mọ bó ṣe débẹ̀ o ní kọ́ ló gbé dé tó fi lábẹ́. ẹ gbà mí. àmọ́ bàbá ọmọ yìí. bàbá mi ẹ má bínú sí i òun kò ládéjò mọ́ fìlànà àdówó mọ́ fìlànà bẹ́ẹ̀ yá. lónà ẹgbẹ̀rún márùn-ún. bàbá. wọ́n fi tiẹ̀ kó bá tèmi. nílé ìdáná olórí burúkú owó mi tó kó náà ọtí láàlọ́ fi mu ọmọ àgbẹ̀. má dòwó mọ́ fìlà mọ́. ìwọ máa lọ ń tiẹ̀. mo ti lọ má dòwó mọ́ fìlà mọ́ o. kúnlẹ̀ síbẹ̀ mo ní kó kúnlẹ̀. Dayọ̀ o ògìní mi ti gàjà wáyé ojú mi sì ti tó lé ojú tó ko torí tilẹ̀kùn ọ̀gbọ́dọ̀ tilẹ̀kùn ọjà mọ́ tó bá ń bẹ lórí orun kó gbójú orun dójú kú tó bá bẹ lórí ìrìn kó gborí ìrìn kó rìn lọ tó bá wà lórí odò kó bódò lọ tó bá bẹ lórí afẹ́fẹ́ káfẹ́fẹ́ rẹ̀ ọjà àbúrò bàbá rẹ̀ Gbọ́lágadé ló rán mi iṣẹ́ kú sí ọ o kọ́ ní kó kú bàjá sí kú tòǹtò gbòòrò ó ní afẹ́fẹ́ ò ní fẹ́ kó mọ́ kagi oko la ọ̀sán gangan la gbé tán náà orí wọgbọ́ ọ̀sán gangan la lùkó tán tí ọ̀sán gangan ló dé ayẹ́kẹ́ lọ sí mòge ìpínwó àjẹ́ o asàmìmí oògùn ọbẹ̀ kẹ́ lẹ́fí pamọ́ lọ́mọ jẹ jẹ̀yàn lẹ́fí dómi ọbẹ̀ níláwẹ́ lẹ́tí pé àlùkù kèlé lọ́bẹ̀ kẹ́mi rẹ̀ bọ́ sí. inú mọ́lẹ̀. ajé abiri yọyọ. ẹ tẹ̀lé mi. tẹ̀lé tó ṣe mo fẹ́ ṣe òyìn ní surprise. bàbá mo tọ̀ jọ. bàbá yìí wà bẹ̀. kí ló ṣẹlẹ̀ ìfò bẹ̀. bàbá ẹlẹ́dẹ̀ fún wa yìí. sọ́nà bí ibà ẹ̀kọ́ stadium ìfọ̀ àdẹ́wò lẹ́jọ́. ẹ wo bí mo ṣe rí báyìí. lọ débi tí ilé wà yẹn ni o. lọ báyìí. ẹ tún wá wo wájú ẹ níbi tí ilé wà yẹn ilẹ̀ mi ni gbogbo bẹ̀. ilé tẹ̀ ń wò yẹn òyìnbó ìgbàlẹ̀ mi nìyẹn. ṣé ẹ rí ẹ mọ̀ pé mi ìsọ̀rú ẹ̀ fún yín rí mi ìdẹ̀mú yín débi rí. wọ́n ní tí àgbàlagbà bá fi ju ọmọdé lọ wọn ìsáré fi lè lọ́wọ́. òkè fún ọmọdé lọ́wọ́ jọ. kó mọ́ bá a ṣí lò. wọ́n á torí tí mo ṣe wá kó yín wá báyìí ni wípé mò ń gbọ́ fìrìfìrì pé àwọn kan ti ń gbà bí kọjá mi fẹ́ mọ tán fẹ́ lọ ṣe o. lórí ilẹ̀ yín náà. mo wá fún yín ní automatic order. now obìnrin ni o ọmọdé ni àgbà ni o ẹ jẹ̀mí lẹ́nu ẹ̀ ẹ ṣe báyìí. last command. bá ẹ̀mí lẹ́nu ẹ̀. ó di tán. ìyá wọn mi fẹ́ gbọ́ o. last command náà pé ẹ wá gbọ́ yàtọ̀ sẹ́ni tí ń bá mú wá tó fẹ́ ra lẹ̀ tẹ́lẹ̀ mọ̀ pé mi lè ṣe lẹ́yìn yín ẹ ti mọ̀ pé látọ̀dọ̀ bàbá ni lẹ́yìn yẹn ẹnì kan tẹ́ bá rí ẹ pàdánù ni o
standing order ni ẹ pàdánù. ó ti yé yín. bàbá ẹ fi ẹ sílẹ̀ ẹ̀yin mọ̀ pé láti jọ́ tèmi ti disvirgin èmi ò gba wẹ́rí o. èmi náà tiẹ̀ mọ̀ tiẹ̀ so kí n pa ẹ̀ lè mímọ́ o. Chaba ká tẹ̀ pé wo yẹn lẹ̀ yẹn ti dán nìyẹn bàbá ẹnu gbẹ. bàbá mi ẹnu gbẹ. bàbá mi ẹnu gbẹ bàbá. pẹ̀lú ọ̀rọ̀ bàtàbàtà tá a sọ kalẹ̀ yìí. yẹn ti dán nìyẹn. ìjọ ìlẹ̀nu yín fẹ́ tutù. ẹnu gbẹ bàbá. ẹ mọ̀ tí màá ṣe fún yín. ṣẹ́rí ibi tẹ́ ń wò yẹn mo fẹ́ kó àti bàbá kan síbẹ̀ màá wá pé ẹ ṣáà máa lè mí pọ́n lé ọlọ́tì ẹ máa ní kókó ṣọ́ọ̀bù ẹ̀ kó ń bẹ̀ kó a máa tọ́jú. Hello. Kí lẹ tún ń pè mí fún ṣé bá ti sọ̀rọ̀ ẹ wo owó ni kókó láyé tí mo wá yìí owó ni o tó ti yé yín kò sí tẹ̀lé bá mi sọ lẹ́yìn owó tí mo lè gbọ́ mi lè sọ ayé mi ò ṣùgbọ́n láyé kan tí mo wá yìí owó ni. owó yẹn ni ọ̀rọ̀ yín ṣe lè fúlò níwájú mi mo ti mú yín débẹ̀ àwọn ọmọ náà ló ti mú yín débẹ̀ ìlú adé owó lè mí ní ìdí. ilẹ̀ wà ń bẹ̀ kò sẹ́ni tó fọwọ́ kan tó ti yé yín ilẹ̀ yẹn gangan ó wà ń bẹ̀ owó lè mí fẹ́ tẹ bá sẹ́ǹdì owó sí. bàbá ilẹ̀ tẹ́ta fún mi àwọn owó tí wọ́n lọ fún bẹ́ẹ̀. hello mo ń bọ̀ máa pè ẹ́ padà abo ajá kan ṣe sáré dọ́dọ̀ mi báyìí ó ń gbó ẹ jẹ́ ń lè lọ kí n padà máa pè ẹ́ padà. bàbá ilẹ̀ tẹ́ta fún mi àwọn èèyàn ti lẹ́wọ̀n tán ẹnjìnà tó ń bá mi ṣiṣẹ́ lórí ilẹ̀ wọ́n sì lé wọn kúrò ń bẹ̀. kí ló ṣe wọ ọmọbìnrin kí ló ṣe ẹ tó ò ní tẹlifóònù mánà tó téèyàn bá wà tó bá ń fóònù lọ́wọ́ tó bá débẹ̀ kọ́ọ̀tì sọ pé kó o ní sùúrù fẹ́ nìyẹn kó o jẹ́ kẹ́nìyẹn kó land lórí ọ̀rọ̀ tó ń bẹ́ nìyẹn sọ kí ìwọ tó bẹ̀rẹ̀ sí sọ tiẹ̀ ìgbà yẹn ló máa tó retí gbọ́ tìyẹ kí ló ṣẹlẹ̀. bàbá ilẹ̀ tẹ́ ẹ tà fún mi àwọn ẹnjìnà tí mo kó sórí ilẹ̀ fún kọ́ bá mi ṣiṣẹ́ mẹ́ àwọn nǹkan ní sí déédéé kọ́dà tó kó bọ́dé àwọn náà ti lé àwọn yẹn kúrò lórí ilẹ̀ báyìí nìsín àwọn náà bá wà fún wàhálà látàárọ̀. ń bọ̀ ló ra lẹ̀ sí. ẹ̀yin lẹ talẹ̀ fún mi ẹ̀yin lẹ talẹ̀ fún mi. ẹ gbà mí ṣé mo salẹ̀ fún ẹ ṣá. ẹ talẹ̀ fún mi o bàbá ẹ talẹ̀ fún mi. nígbà wo. ní last year lẹ ti talẹ̀ fún mi. ṣé ìwọ náà rí i pé àgbòrín èsì ló ń jẹ lọ́bẹ̀ last year jọ torí ọlọ́run o mọ́ bo náà ọlọ́run mọ́ra tó bá sì bo ájò ẹ ìgbà tó fẹ́ ralẹ̀ lọ́wọ́ mi kí ni gbèdéke tí mo fún ẹ. òótọ́ oṣù kẹlẹ́ fún mi àmọ́ ìgbà tó lọ́wọ́ tó dá mi lóhùn ni mo. èmi kọ́ ni mo wà ń di ìṣòro ẹ o ìwọ àtọ́lọ́run ni èmi ta ilẹ̀ fún ẹ lẹ́yìn oṣù kan tó o bá ti kọ problem ni ìwọ ló mọ bó ṣe ń gbàdúrà sọ́lọ́run tí ò fi fún ẹ lówó láàrin 12 calendar months tó o rówó tó máa fi kọ́lé sórí ọ̀rọ̀ tó bá wà tó wá jókùnrin ẹgbẹ́ mi mo mọ tí màá sọ mo dẹ̀ mọ tí ó yẹ kí n ṣe fún ṣùgbọ́n màá ṣàánú ẹ̀ torí pé ojóbìnrin tó bá di bí ìwòye irú ọjọ́ òun èdè ní sátidé tó bá di sátidé tó ń bọ̀ kó wá bá mi màá ní káwọn ọmọ mú ẹ lọ sí gbó àjùnàrí so wọ́n á rí plọ̀tì kan fún ẹ ńbẹ̀ wá gbọ́ wọ́n ti dùnnú jù tó bá ti mú ẹ débẹ̀ tí wọ́n fún ẹ ní plọ̀tì kan yẹn tètè make sure pé orí owó bẹ̀rẹ̀ sí í kọ lẹ́yìn oṣù kan tó o bá kọ má rò pé inú gbólówà o màá tà fẹ́ lómi. bàbá kò jọ torí pé ti rí mi lóbìnrin màá jẹ́ kẹ́ ẹ mọ orí èsì mo jẹ́ ìdí tí mo fi jẹ́ obìnrin màá jẹ́ kẹ́ ẹ mọ̀ ṣé ti gbọ́ ẹ̀yin àgbàyà burúkú yìí ṣé ti gbọ́ ẹ̀yin àgbàyà burúkú yìí. kí ló ṣe léyìí àbẹ́rẹ́ rí bó ṣe rí ṣúkúdì ṣàkí ń ṣe bí ọ̀rá egungun náà ṣe bí ẹran àbẹ́ẹ̀ tí ẹ̀gbọ́n tó sọ ó ní tóun fi jẹ́ obìnrin òun á fi hàn èmi agbọ́lágadé n tó fi jóbìnrin yẹn tí ọwọ́ mi bá tẹ ìdí ẹ̀ á lànà.
máa darí afẹ́fẹ́ padà síbi tó máa fẹ́ sí. Kò sẹ́ni máa yí wáago padà síbi tó bá fẹ́ yí sí ẹ̀. Gbogbo ẹ̀dá kan gbìyànjú ni ẹ̀. Ìrìnàjò ẹ̀dá gbogbo ẹ̀ ló yọ lọ́rùn. Oh, you are only here for a short visit. Ṣé ẹ tún rí i pé mi ròdùn tún wà láàrin ẹ̀. ṣòun náà ló dé ojú bẹ́ẹ̀ sà. padà lọ sókè lọ dé ibi igi tẹ́ ń wò lókè lókè yẹn èmi mo ní gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹ wá gbọ́ o ó yàtọ̀ sówó tìbí tí wọ́n kọ́ mú yín lọ o ẹ̀ pé 30 lájọ sọ ní tìyẹn eléyìí 50 million jálẹ̀ ni o. máa ṣàlàyé fún wọn àwọn wàhálà pẹ̀tàn ti ṣe ni ò jẹ́ kán lè bá wa dé bí ìbàlá fi ní kọ́ dúró sí ìlú. èmi náà ń sọ pé ti bó kẹ́ nìkan àbí mo parọ́ ó dà bó kẹ́ nìkan. bàbá wa kó ló wá wà pẹ̀lú yín sá ẹ jọ láti bo ni o. danger ṣé wọ́n fẹ́ darapọ̀ mọ́ wa ni. irọ́ ẹja fún wọn láyè ká gbọ́ tẹnu wọn èmi ò ráwọn ojú àwọn eléyìí. ẹ torí pé ó yà mí lẹ́nu nígbà tá a débi tá a bá ọ̀pọ̀lọpọ̀ èrò ilé olúwa nílẹ̀ ilé yìí. ṣé ìyá wèrè ni ta lolúwa ra lẹ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́ ní ilẹ̀ olúwa. bọ̀ bàbá wa jésù la bí àwọn náà filẹ̀ ta ìjọ wa lọ́rẹ̀. kò ní í dáa fún ẹ kò ní í dáa fún gbogbo yín kò dẹ̀ ní í dáa fún jésù la bí. ṣé ìyá wèrè ni ẹ̀dùn oníṣẹ́ ẹ̀mọ́ mi ni èmi Gbọ́lágadé onílẹ̀ òun ló dún wájú yín ẹ wá dé. kí ló ní ó dàbí ṣé iṣẹ́ àwọn lo ni wọ́n. ẹ ti sùúrù bàbá kí ni yẹn ń rú mi lójú musa wò pé àwọn èèyàn kan jáyàn rìn síbẹ̀ yẹn wọn ò pé abẹ́ ilẹ̀ fún wọn ní ọ̀dà kan jáyàn rìn síbẹ̀ ni. ẹ̀dùn lóòótọ́ ẹ̀yin lẹ já yanrìn. bẹ́ẹ̀ ni àwa la já yanrìn láti fi bẹ̀rẹ̀ iṣẹ́ ilé olúwa. ẹ ní soríire pẹ̀lú yanrìn tẹ já yẹn ìwọ kan tó dàbí akọ ẹ mọ́ yìí ó yá wèrè ni. bàbá ẹ má bàa rojọ́ ẹ̀yin bá dúró ni. ẹ lé wọn pa ó yá ẹ sá wọn lórí ẹ sá wọn lọ́rùn. Ìfádayọ̀ ẹ ló oníkànlá ti gbọ́n pọ̀n fẹ́nu ara rẹ sọ ohun tán fojú rẹ rí. ká ló lé bàbá o àbúrò mi mo rán lọ sí orí ilẹ̀ mi tí mo tẹ́ Gbọ́lágadé tà fún mi ní Gbọ́lágadé bá káwọn bọ́ọ̀sì rẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí lu àbúrò mi náà rúnrún kúrún báyìí náà ṣe léṣe báyìí ẹ wo gbójú rẹ̀ bàbá kó tó wá di pé bíṣọ̀bù ọba dègbò Olúkànbílà ké sí kó tó di pé màá wà á sáfapá ló jẹ́ kí n wá déwájú yín bàbá kí n wá fẹjọ́ rẹ̀ sùn yín ó sì mọ̀ pé babaláwo ni mí. Fàdàyọ̀ wù gbogbo àwọn ọ̀rọ̀ tó lè kó láyé ó kí mọ́ sọ wájú àwa mọ́ nígbà ọmọ pé ó lè sáfapá èwo ló wulẹ̀ ẹ̀sẹ̀ wá fẹjọ́ ẹ̀sùn sí nígbà ọmọ pé orin tó lè dá pa tó lè dá kun ni ó ní wá bá wa àmọ́ tí wá bá wa ká lè dá sí ni. pọ̀ ju o dúdú rẹ̀ ti ń látajú o ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ o ẹjẹ́ wá nǹkan ṣe sọ̀rọ̀ Gbọ́lágadé kó tó dà lóru mọ́ ya lórí yóò talẹ̀ fẹ́yàn 3-4 ilẹ̀ kan náà ilé yóò tà á sì gbúdọ̀ bá wí ṣáṣẹ̀ mọ́lùwá ni nínú ìlú tá à ní bá wí ni. kí sì ní fowó ọ̀hún ṣe obìnrin kò yóò wá mú tí yóò bí nàkú àtẹ orí rẹ̀ yóò máa wá dán kókókó. kí ni Gbọ́lágadé fẹ́ sọ rẹ̀ ṣé òun náà ló sì ní olùkọ́ ló ṣe ọ́ bẹ̀rẹ̀ àbáwọn ọmọ rẹ̀ ṣé wọn ò ṣáà ṣe dùbí ṣé ti bí ò sí bẹ́ẹ̀ ṣé wọ́n náà ní. gbogbo ọdún abẹ́ ní ro. Fàdàyọ̀ mọ ọmọ ìlọ́kọ́ lọ tọ́jú rẹ̀ ó ti gbọ́ èyí ò jù bá ń lọ ìwọ̀n ọ̀ràn ni sí bọ́ bá ṣe máa jẹ́ àjẹkọ́ gbọ́ tó ti gbọ́ rọra o. dókítà ni ẹ mú lọ o ẹ má ṣàgbo ẹ̀yin olóyè ẹ wò wọ́n ní agbẹ́jọ́ ẹsẹ̀ kan dá àgbà òṣìkà ni o níbi ọ̀rọ̀ dédú èyí ẹ jẹ́ ká pe Gbọ́lágadé ká gbọ́ tẹnu ẹ̀ náà á lè pé torí pọ́jọ́ ọmọ líle ká pe ntọ́kàn ni pé ká sì wọ́n dá lẹ́bi ẹ jẹ́ àgbọ́ tẹnu ẹ̀ náà. bẹ́ẹ̀ni èyí rádaràda ni Gbọ́lágadé bọ́bá ṣe dé orílẹ̀ bàbá mi yọ kàn ní nínú yọ èmi ọ̀gbádùn o ìpé mo ti wá jọ yẹ o. ìyálóde olóyè ọ̀tún ẹ bá lọ yọjú ẹ pé ẹ̀yin ní kẹ́hìn sísẹ̀ mi iṣẹ́ ẹ bá rán mi sí pé mo ní kó yọjú sí mi láàárọ̀ ọ̀la ẹ̀yin náà sì tètè àpò ká lè tètè yanjú ọ̀rọ̀ báyìí lọ. tó bá ṣe mọ̀nàmọ̀nà lọ èmi ò ná ní nǹkan tèmi o. gbé wọn lóògùn èmi tẹ èmi ò tàrí. èmi egúdọ̀ bí aláyà bí òkú ẹrù bẹ́ẹ̀ bí.
sẹ́ni máa darí afẹ́fẹ́ padà síbi tó máa fẹ́ sí. Kò sẹ́ni máa yí wàgó padà síbi tó bá fẹ́ yí sí. Gbogbo ẹ̀dá kan gbìyànjú ni. Ìrìnàjò ẹ̀dá gbogbo ẹ̀ ló yọ lọ́rùn. Oh, you are only here for a short visit. Hey, don't be in a hurry. Don't be worried. Cause they wanna feel sorry. For you are the end of everything you do. Yeah, my friend. I will my child. Tori baru baba toba. Erura toba. Erura toba. I'm a sikolenda mwada. Eru shauke toba. Eru baba toba. Toba. Àti òpin kò sẹ́ni bí rẹ̀ láyé àtọ̀run. Owó ní ìbẹ̀rẹ̀ àti òpin kò sẹ́ni bí rẹ̀. Padà síbi tó máa fẹ́ sí. Kò sẹ́ni máa yí wàgó padà síbi tó bá fẹ́ yí sí. Gbogbo ẹ̀dá kan gbìyànjú ni. Ìrìnàjò ẹ̀dá gbogbo ẹ̀ ló yọ lọ́rùn. Oh, you are only here for a short visit. Hey, don't be in a hurry. Don't be worried. Cause they wanna feel sorry. For you are the end of everything you do. Yeah, my friend. I will my child. Tori baru baba toba. Erura toba. Erura toba. I'm a sikolenda mwada. Eru shauke toba. Eru baba toba. Àti òpin kò sẹ́ni bí rẹ̀ láyé àtọ̀run. Owó ní ìbẹ̀rẹ̀ àti òpin kò sẹ́ni bí rẹ̀. Padà síbi tó máa fẹ́ sí. Kò sẹ́ni máa yí wàgó padà síbi tó bá fẹ́ yí sí. Gbogbo ẹ̀dá kan gbìyànjú ni. Ìrìnàjò ẹ̀dá gbogbo ẹ̀ ló yọ lọ́rùn. Oh, you are only here for a short visit. Hey, don't be in a hurry. Don't be worried. Cause they wanna feel sorry. For you are the end of everything you do. Yeah, my friend. Danger. Bàbá. Inú bí mi. Kí ló ṣẹlẹ̀? Mo ń ṣe nǹkan tí mi fẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
Ọlọ́run ó rántí ilẹ̀ tí mo gbà lọ́wọ́ wọn ní àṣejì rẹ̀ mi ì dẹ̀ tí ì ta fẹ́ anybody bet wọ́n láwọn èèyàn ti ń gorí ẹ̀. bàbá Àlàyé má lọ fọ́ náà tẹ́ bá fún ẹ di fọ́kọ̀ náà Àlàyé ń gbọ́ bá kí ló ṣẹlẹ̀. bàbá àwọn tó ń sọ yẹn òfò náà ń fún ẹ o bàbá. ẹ wo ilẹ̀ yẹn a sì lọ́bẹ̀ ní last week àwọn tó wà ń bẹ̀ alẹ́ wọn apá. ẹni sùúrù gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn kò bá mi lé rárá èwo ni máa fọ tí mo jẹ́ yín ni. bàbá alẹ́ àwọn pa last week yẹn. tó fẹ́ gbọ́ tèmi. ó dá mi lójú báyìí tí ò bá kú máa wà lọ hospital báyìí bàbá. wàhálà ẹ̀ confirm bàbá àti ṣe wọ́n bọ́ ṣe ń ṣojú Ọlọ́run. gbogbo etí ẹ̀ ń sọ yẹn kò wọ etí mi danger àṣàtàlẹ́ àná wọ́n sì ń sọ fún mi sẹ́ẹ̀ pé wọ́n wà lórí ilẹ̀ yẹn wọ́n dẹ̀ jẹ́ kó yé mi pé alẹ́ náà máa ń lọ alẹ́ náà ń gorí ilẹ̀ yẹn danger tí anything bá ṣẹlẹ̀ sí that plot of land I will hold you responsible ó mọ̀ mí o. Ifá kí ló wà. bàbá mo sẹ́mi yẹn lórí a máa lọ síbẹ̀ ń sìn báyìí a máa lọ ṣe fún a máa lé wọn pa a tún máa sùn bẹ̀ mọ́jú bàbá ẹ fọkàn balẹ̀. bàbá yẹn kẹ́ ẹ ti kẹ́ ẹ ṣe fọkàn balẹ̀ mi ò rò pé nǹkan tó lè onídàá ń yọ̀bẹ sí náà Ọ̀ṣun tẹ́ ń wò yẹn Ọ̀ṣun ló ní kóró pé tẹ́ bá ti ń dé Ìbàdàn ẹ̀ máa bá kí ni máa bá mi kra ni tí bá dẹ̀ ti ń dé Èkó ó di dandan ẹ̀ máa rí dáńfó ni ọlọ́ọ̀ mi kra ló wá ní Ìbàdàn wọ́n ló ní ilẹ̀ àwọn tó ń sọ pé Tolúwa ní ilẹ̀ ayàtẹ̀kùn rẹ̀ wọ́n fi sí pẹ̀lú àwọn tó pàṣẹ ilé kí ló ṣẹlẹ̀. ọ̀gá ọlọ́pàá ẹ wo Bọ́lágadé náà ni ó rè é. kí ló ṣẹlẹ̀ tá làwọn eléyìí láti bo kí ló ṣẹlẹ̀ tá làwọn eléyìí kí ló ṣẹlẹ̀. my friend sit down there sit down there. sùúrù ẹ calm down bá tìjà wá síbí báyìí woman yìí náà wá station wa wọ́n ní pé bàbá kan ta ilẹ̀ fún àwọn wọ́n dẹ̀ tún gba ilẹ̀ padà ni ọ̀gá ní ká invite wọn wá stage. tani bàbá kan yìí tani bàbá kan. ṣé àwọn náà kọ ilé ni. bàbá ń rè Bọ́lágadé lórúkọ rẹ̀ bí ṣe máa ń ṣẹnu tó bá ti tayẹ̀ fún yàrá tó gbà lọ́wọ́ yìí àti lọ gbé fẹ́lẹ́ omi. dákẹ́ ẹnu ẹ̀ gbọ́. ajẹ́kọ́ ṣe wá sí ẹ̀kọ́ nù kí ló dé nígbà tó pé àwọn aṣojú àgùntàn ní jẹ́kọ́ ṣe wá sí. ẹni sọ̀rọ̀ bàbá o òun ká ló lò ẹ jẹ́ ká ní sùn tẹ́ bá dẹ̀ ní sùn ẹ lè gbọ́n tá ká ló lò ń sọ o. àgbẹ̀rẹ̀ bàbá wà dábà ẹ máa mọ tí wọ́n fẹ́ mi ní ẹ lórí ọ̀gá. kí ló wá fẹ́ ṣẹlẹ̀ báyìí. DPO wa náà ní ká invite yín wá station ẹ dẹ̀ ní láti tẹ̀lé wá ń sìn. ọ̀sìn wá sí bẹ́ẹ̀. ṣèbí kí n ti tẹ̀lé wọn ni màá tẹ̀lé wọn. ìgbà àríwá station ìlú fẹ́ràn mi. ẹ máa mú ogun pátá ní kẹ́kọ̀ọ́. kí ló sọ lẹ́ẹ̀kan ọlọ́pàá. ẹ sà tí mo sọ bàbá àgbàlagbà ṣé orí mi dàrú ni. yẹ sábọ ni wọn lè máa kọyàn wọn lè máa bàbá tó ọmọ yìí wà á dọ̀kọ̀ yẹn jókòó bàbá tó ṣe fún ọmọ yìí ni àwọn adékọ̀wé adékọ̀lọ́pàá ọdún náà yẹn jókòó ọdún sí àtọ́gbọ̀ yẹn adékọ̀ jókòó. ẹjọ́kòó bẹ́ẹ̀ kí láì bàbá bí. àbọ̀ olóògùn kò ní wúmọ̀ yìí o. èmi ò tí a mọ̀. bẹ́ẹ̀ ṣe rí wọ̀ èmi ti rí pé ní yìí ni ẹ mo ti rí pé láti wá ní wọ. olórí fún bàbá ẹ̀ ó ní Bọ́lágadé Bọ́lágadé. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ mo ló ń ká lòlò kẹ́ ẹ bá farabalẹ̀ ẹ lè gbọ́n tá ká lòlò. ẹ gbọ́ ṣe gáyà jáde yẹ gáyà jáde yẹ. ọ́fíìsà ṣe máa jẹ́ ṣe máa. wíwá èdè Ìgbò ló lọ. E get one babalayi I just meet so na I go wan go meet. ohun ẹnu ẹ̀rí ìdí adìẹ èèdú rẹ ìsórí tèmi mú wá fún ọ yìí ẹtọ́ bá ń gbọ́ tún sùn ọ́ ẹni mo mú wá tẹ́ jẹjẹjẹjẹ lórí lọ́kànjú àrí òmùnú odò ògùn ọ̀kẹ́nu bọ̀ báyìí ó lè mú tán dúró ní sọ́tọ́ mi ti yọ dúró mọ̀ wùlẹ̀ lọ́bẹ̀ kankan. Get money and na big issue na this man get he go give me money well so na I go meet. a sì mọ kọ́ ọmọ parẹ́ sọ land right tó mi ni dákun mo ti ń pè ń òbí ọlọ́rẹ̀ ń gbọ́ sí bí ojú ò bá ṣe síbẹ̀ lẹ́nu ṣe mọ́ rí tí gbogbo ẹnu tí ẹni bí kótó lúrú kọ́mọ̀ ìpè pípẹ́ náà ṣe rí nù. I no hear wetin you dey talk no dey speak this language for me. ẹ wá kó bẹ́ẹ̀ yọ jà bẹ́ẹ̀ báyìí pé bẹ́ẹ̀ ni ṣe rí ló ṣe rí o ọ̀gá yín dà. gómìnà yín mọ sọ o mo ti ẹ̀gbọ́n pé lẹ́yìn alẹ́sẹ̀wọ́ fẹ́ ṣe lẹ́sàn ṣé lóòótọ́ ni. I no understand wetin you dey talk. bẹ́ẹ̀ fẹ́ change cast ọ̀gá rẹ̀ mẹ́sàgì èyí ẹ̀dọ́ jẹ́ dúró ẹ̀ẹ̀kan mọ́ mo fò bí ẹ ń lọ ní ìsìnkú lọ́mọ tó tà ń bẹ́. kọjá Ìkẹjà ẹrù àyà dókítà.
yọ labi méjì ni ó fi ọ̀gbẹ́ ẹ̀dúró lọ́tọ̀ọ̀tọ̀ bábí ẹ̀ ṣe ṣe wọ́n wọ́n pọ̀ ara àpolówó náà ni o tọ́lọ́mọ tó ń bọ̀ jàjẹ́ mo ní ṣe wà fún ọ. iṣẹ́ màlúù ni àkùsà mọ́tò àkùsà English ni o China ni ọmọ pé China ní í ṣe fóònù ẹ gbọ́ kálukú ní ẹ̀mọ̀ ọ̀sẹ̀ kìíní ọjà pa àwọn èèyàn jáde pa àwọn èèyàn jáde mo ní àbàtẹ 2 dozen bí èèyàn 24. ṣé n kò wá travel out ní àbí kí ló ṣẹlẹ̀ gangan. ìkó travel out wọ́n lẹ ní pálí ẹ̀ níwèé èmi ò ní kó bára mi bó o ní ṣe mọ́ lọ wí ní ibi airport kí lẹ́yìn kọ̀ọ̀kan mi jáde kí kan lọ́dọ̀ Gbọ́lágadé kọjá sùn fún. àwọn mẹ́ta péré la wà ní lórí tó ọmọ sùn báyìí níjọ́ tó bò ní òròdé lásán rẹ̀ ò gbé best owó ibẹ̀ best of fani kálukú ọmọ kan tó bá wù mí sẹ́ẹ̀kì ni tó bá ti pé gbà kan ní sọ̀rọ̀ pé mo ṣe dé ní kọ̀kọ́ yẹyọ yín wò pètò tó yóò fún yàn jẹ́ kí n má lọ fáwọn ẹni ẹlẹ́ni ní wọ́n ẹ̀sìn jẹ́ o ní kọ̀kọ́ tọ̀ yín wò ó rí i pé mi bá yín sọ̀rọ̀ títọ́ wo ní kẹ̀kọ́ yín lọ́dà. ṣùgbọ́n àwọn mẹ́ta tó bá ń lè bí 30 people nù gbogbo tó bá fẹ́ la máa fún ẹ. kò sẹ́ni máa darí afẹ́fẹ́ padà síbi tó máa fẹ́ sí kò sẹ́ni máa yí wàgó padà síbi tó bá fẹ́ yí sí ẹ̀ gbogbo ẹ̀dá kan gbìyànjú ni ìrìnàjò ẹ̀dá gbogbo ẹ̀ ló yọ lọ́rùn. sẹ́yìn ní sanda èyí ní sípà ní. bó ṣe bó níbi tá a múra fún lọ tẹ́lẹ̀ tá à ń lọ. káró ni bàbá. yọ̀dọ̀ àwọn ìyá lóde. kẹ́pẹ́ fún ẹ mọ wọn fún ẹ rà sá. ẹ mọ ọmọ ọ̀jẹ̀lábí nù tó gbẹ̀sìn tí ń jẹ́ Jésù lábí ọmọ rẹ̀ rí. ṣé dáadáa ni bọ́sẹ̀ jẹun fàájì rẹ̀ yẹn fẹ́ tirẹ̀ kárẹ̀ láì. ọ̀ dàgbà kí lórúkọ tiẹ̀. sí ò sí. àwọn wà o nǹkan míì ti tún gbẹ̀yìn yọ. ara bí ti tún gbèsè rẹ̀ dé o pàtí ń gé lọ́wọ́ ní bò ká. ọmọdé akọ́mọ kékeré ó ṣiṣẹ́ láti kékeré àárọ̀ ọjọ́ o bọ́mọkùnrin bá ti jí tí ọ̀tẹ̀ pamọ́ṣẹ́ bó ṣe obìnrin náà ni ìgbà tí ọ̀yọ́ ó gbé náà ni ó gbé gbẹ̀yìn ọmọ àti fẹ́ ba gbogbo ilé jẹ́ mọ́ wọn lórí. ṣé bẹ́ẹ̀ fẹ́nu ara rẹ sọ. ìwọ náà sọ̀rọ̀. ọ̀rọ̀ bàbá Gbọ́lágadé ni mo mú wá gbogbo tó jẹ́ ogún ti èmi àtẹ̀gbọ́n mi tí wọ́n filẹ̀ fún wa wọn ò jáde díẹ̀ rárá. tá a bá lọ bẹ̀ báyìí bí kan ní àwọn pa wá àwọn ò ṣe wá léṣe tó wá dùn mí jù bẹ́ẹ̀ ní oko kòkó náà filẹ̀ fún wa. kòkó ń sun a máa sun kòkó a máa sun ikú bọlá jẹ́ àfìyàwó oko kòkó bàbá tí wọ́n fi yáwó. bí ọdún mélòó nù yóò tó 20 ọdún. 20 ọdún. bẹ́ẹ̀ ni bó ti ṣàlàyé fún mi gẹ́lẹ́ nù ṣe wá rí ọ̀túnba mọ́ ti tẹnu mọ́ mọ́ gbogbo ìgbésẹ̀ tá a bá wá gbé ká tètè mọ́ èyí ìyá ọba lè jẹ́ kí gbogbo nǹkan kó ṣàbọ̀ sí àkàtà rẹ̀ ni olè ọ̀lẹ abẹ́rí fẹ̀fẹ̀ abìkan yóò kù lọ́wọ́. borí bá ti wá ti ń fẹ̀ jù rádaràda ní ọmọ tibẹ̀ jáde. ẹ̀yin olóyè
ọ̀rẹ́ ò gbọ́dọ̀ kó alọ́gbọ́n jóná ìgbésẹ̀ tá a máa gbé náà látò gbé torí wọ́n ní agbó ẹjọ́ ẹsẹ̀ kan dá àgbà òsìkà ni mo fẹ́ kí wọn náà fúnra rẹ wá lọ sí ọ̀dọ̀ àbúrò bàbá yín Gbọ́lágadé èyí tó gbọ́ pé wọ́n ní ó fi kòkó ó fi yáwó ìwọ lọ wádìí tó bá yẹ pé lóòótọ́ bá ní tó bá yẹ pé lóòótọ́ bá ní àwọn wà rẹ ni ké sí má jọ jẹ́ pé àgbọ̀sẹ́rẹ́sẹ́tẹ́gbọ̀n rẹ wá wú fún ọ ni ó ti yọ tó o bá ti kó mẹ́ máa gba bí padà bọ̀ ó ti gbọ́. mo wà lẹ́yìn rẹ o gbogbo agbára kágbára tó bá sà mo wà lẹ́yìn rẹ. gbogbo òlú wà lẹ́yìn rẹ. etí wa rí ọmọdàkọkùnrin oníṣẹ́ o ayọ̀ ayọ̀dù ti rẹ o. ọ̀lẹ àtìgbà kékeré ọ̀lẹ. Kò sẹ́ni bí rẹ̀. ẹ̀yin wo nìyẹn láti bo. Láyé àtọ̀run. Owó ní òkùnrin yá ni pásítọ̀ yìí máa ṣe. àṣẹ. pásítọ̀ wèrè wo. ẹwà ilé ilé ìjọsìn kọ́lá ẹ̀ka kọ́ni mẹ́sàn-án ìwé ẹ̀ka kọ́ni. owó tó bá àdá kọlẹ̀. Kò sẹ́ni bí rẹ̀. ṣá ẹ̀. Kò sẹ́ni máa darí afẹ́fẹ́ padà síbi tó máa fẹ́ sí. Kò sẹ́ni máa yí wágó padà síbi tó bá fẹ́ yí sí. Gbogbo ẹ̀dá kan gbìyànjú ni ìrìnàjò ẹ̀dá gbogbo ẹ̀ ló yọ lọ́rùn. You are only here for a short visit. Hey, don't be in a hurry. Don't be worried. Cause they wanna feel sorry. For you are the end of everything you do. Yeah, my friend. Awe ma shara o. Tori baru baba ọ̀run tó bá. Ẹ̀rù rẹ̀ tó bá. Ẹ̀rù rẹ̀ tó bá. Ìfẹ́ Olúwa, ó sọ fún mi kó máa lọ sí ìlú oníkó ilé mi. ọkàn mi ò balẹ̀ mọ́ ni. Ìfẹ́dayọ̀ mi ti travel láti last week. Mo dẹ̀ ti ń pè kò pick call. Ìgbà tó yá fóònù ẹ̀ gan ti wà switched off báyìí kò ring mọ́. I'm so disturbed, I'm worried. Mo kàn ṣàkàntì fẹ́ lọ kí n lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀. Nǹkan tó dẹ̀ sọ fún mi ni pé àwọn fẹ́ lọ ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú ogun popsi and all that. So I'm scared. Ó ṣàmọ̀ tó bá ti dọ̀rọ̀ ológun àbí nǹkan kan nílẹ̀ wa yìí. Ẹ̀rù ṣà ń bà mí ṣá. I just hope everything is fine. So jẹ́ kí n lọ. If I see him and it's fine, I'll come back today. Lágbára Ọlọ́run ò ní pẹ́. I just want to check on him. Jeez. Kò sẹ́ni máa yí wágó padà síbi tó bá fẹ́ yí sí. Gbogbo ẹ̀dá kan gbìyànjú ni ìrìnàjò ẹ̀dá gbogbo ẹ̀ ló yọ lọ́rùn. You are only here for a short visit. Hey, don't be in a hurry. Don't be worried. Cause they wanna feel sorry. For you are the end of everything you do. Yeah, my friend. Awe ma shara o. Tori baru baba ọ̀run tó bá. Ẹ̀rù rẹ̀ tó bá. Ẹ̀rù rẹ̀ tó bá. Ó tó bá. Àìmásìkò ló dààmú. Nǹkan tí mo yẹn sọ fún mi lọ́sàn láti gbà yẹn àbúrò rẹ̀. So mo wá rò pé gbogbo ìrìn ẹ̀ kò lè ẹ̀yin máa mọ̀ ṣá. Ṣé mo mọ̀ pé ó láìkí ẹ̀yin náà jẹ́ láìkí ẹ̀. Aya mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń sọ lóòótọ́ wá bí a dẹ̀ ti sọ̀rọ̀ tá a ní sọ ó sì ti padà so kí ló wá dé tó lóòrí
ó pàjà sáwọn náà ni mò ń sọ tó bá padà mú má ti rí lẹ́kọ̀ọ́ mo ti pe gbogbo fóònù ẹ̀ mo ti pe fóònù ẹ̀ ríngì kò gbé. nọ́mbà ẹ̀ wò. nọ́mbà ẹ̀ lọ́gbà tó yá kó lọ mọ́ ó pàjà sá. ó wà láwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan tó lè pè. ọ̀rẹ́ mo ti pe gbogbo wọn náà mọ̀ pé bíbá iná ló wà. ó dà ń bọ̀. Ọlọ́run jọ̀ọ́ tí mi dayọ̀ mi tí mi dayọ̀. Tí ìwé ayé bá mi lónìí lẹ́gbàá ló ń gbà ó ìwọ ń tiẹ̀ tó ń gbọ́rọ̀ mi láti òní lọ. ó lọ bí kankan mọ́ o ti dáyà ọ̀jẹ̀ láti òní lọ o ti dáyà ẹ̀mí Gbọ́lágadé ọ̀yá wọlé lọ. Òwúrọ̀ ni ọmọ ìyá mi wọlé. Ọmọdé ayọ̀ ní ìyá. Ṣé n tó lórí burúkú ń rún re? Abẹ́ẹ̀rí bó ṣe rí ní figure 8 kí ni ẹ̀ pẹ̀ka? Abẹ́ẹ̀rí Ọlọ́run sí Paris and die. Ó mutí yó ó sùn sí kòtò ọ̀mùtí gbàgbé ìṣẹ́ ọ̀mùtí gbàgbé ìṣẹ́ ọmọ Gbọ́lágadé ó mutí yó ó sùn sí kòtò ọ̀mùtí gbàgbé ìṣẹ́ ọ̀mùtí gbàgbé ìṣẹ́ ọ̀mùtí gbàgbé ìṣẹ́ ọmọ Gbọ́lágadé ó mutí yó ó sùn sí kòtò ọ̀mùtí gbàgbé ìṣẹ́ ọ̀mùtí gbàgbé ìṣẹ́. Ẹ kú jókòó sá. Ẹ káàbọ̀. Èmi kọ́kọ́ fún yín. Omi náà là àlejò kọ́kọ́ mu. Kí lẹ fẹ́ jẹ? Tí ẹ jẹ́ mú mi náà kọ́kàn ẹ̀ balẹ̀. Ṣọ́ọ̀ṣì rẹ̀. Dádì, ìyàwó bọ̀dá Dayọ̀ ni. Sóun ló ń bá wí. Akin. Mo ṣe rí yín rí ni. Kí ló ṣe? Bọ̀dá Dayọ̀ ìyàwó wọn ni. Ta ló sọ nǹkan Twitter tó èdè sọ? Ọmọ yìí ti ní injury o, internal injury ni. Ẹ̀yin kọ́ ni àǹtí fẹ́ ni. Akin. Sir. One more word from that toilet you call your mouth. Amadioha will strike you into pieces. Oya now stand up. Dìde. Bọ̀dá mi ni now. I no fear. Ilé ìbò mo gbé dàgbà o pé mo ti gbàgbé èdè wọn ni. Àbúrò pé wọn kó ìgbẹ́ lásán lélẹ̀. Ẹ bọ̀ ń bolo ti wá bó really embarrass me ó dẹ̀ dédé náwó directly sí mi ìyàwó bọ̀dá Fayọ̀ àbí kí ló pè ta ló ń jẹ́ Dayọ̀. Má bínú tí bá ní mi ò mọ irọ́ ni mo pa ṣùgbọ́n wọ́n ní yà ń jẹ́ láàrò ni mo ṣe lọ mú mi ò dẹ̀ mọ̀ pé kò tí ì tán lára ẹ̀. Àrò ẹ̀yin náà ṣe máa lọ gbéyàn láàrò ẹ bá ti fílẹ̀ síbẹ̀ kó máa ṣe wèrè ẹ̀ ń bẹ̀ náà. Mo dẹ̀ ní kí n ṣàánú ẹ̀ ni. Ẹ wá jẹ́ kó máa wá bíbá kó máa wá embarrass mi ẹ lè jẹ́ kó lọ bẹ́ẹ̀ yẹn. Ó insult ẹ ni o. Yeah. Ó insult. Ó insult sweetheart yín. Kí ni kí n ṣe? Bí wọn bá bú ìyàwó yín kí lè máa ṣe. Àrẹ́ṣẹ́ lólùfẹ́ mi ń bò mí. Ẹ wá wá ayé tí mò ń jẹ. Ó dé gbólúgbé olùgbọ́n mọ́. Kí ló ṣẹlẹ̀? Ó mú mọ́ra ni kó àtẹ̀mọ́ra. Ó mú mọ́ra. Àná ó mú mọ́ra ni. Ìyá kíkọ́. Wọ́n ti fẹ́ wọ̀ jù mí sà. Gbọ́n ajé oníṣẹ́ ọkọ̀ òòsà. Ìwọ lọ ń bẹ bí ó ti fi gba òkú rọ̀ kú. Ìwọ lọ ń bẹ lóde ẹ̀fún tó tó. Ìwọ lọ ń bẹ mẹ́sàn-án òkú ní ìwọ lọ ń bẹ múrin àbádà. Ìwọ lọ ń bẹ nírú òkú òde ìta. Olóògbé kò kú. Ọjọ́ kú. Ibi tó sẹ́ǹsì náà kò sábà. Ó kọ́ ọ̀la olójú bá gbẹ́lẹ̀ kẹ́. Ṣé bẹ́ẹ̀ náà jẹ́?
Bàbá ìwà kiri. Ẹ̀rọ kiri mo dára. Kò sẹ́ni bí rẹ̀ láyé àtọ̀run. Owó ní ìbẹ̀rẹ̀ àti òpin. Kò sẹ́ni bí rẹ̀ láyé àtọ̀run. Bá mi ọ̀run ẹ̀rẹ̀ tó bá yẹ. Kò sẹ́ni máa darí afẹ́fẹ́ padà síbi tó máa fẹ́ sí. Kò sẹ́ni máa yí wágó padà síbi tó bá fẹ́ yí sí ẹ̀. Gbogbo ẹ̀dá kan gbìyànjú ni ẹ̀. Ìrìnàjò ẹ̀dá gbogbo ẹ̀ ló yọ lọ́rùn. Oh, you are only here for a short visit. Hey, don't be in a hurry. Don't be worried. 'Cause they wanna feel sorry. For you are the end of everything you do. Yeah, my friend, oh. Àwẹ̀ máa ṣọ́ra o. Torí pẹ̀lú bàbá ọ̀run tó bà. Ẹ̀rù rẹ̀ tó bà. Ẹ̀rù rẹ̀ tó bà o. Ó tó bà. Àìmásìkò ló dààmú ẹ̀dá o. Ẹ̀rù ṣàkè ó tó bà. Ẹ̀rù bàbá tó bà. Ó tó bà o. Òun ní ìbẹ̀rẹ̀ àti òpin. Kò sẹ́ni bí rẹ̀ láyé àtọ̀run. Owó ní ìbẹ̀rẹ̀ àti òpin. Kò sẹ́ni bí rẹ̀ láyé àtọ̀run. Bó o ní o ẹ kú iṣẹ́ Ọlọ́run á yó wa o. Ọ̀rẹ́ mi bó o ní Gbọ́lágadé ni o Gbọ́lágadé onílẹ̀ èmi náà ni inú tó ń bí ewúrẹ́ tó fẹsẹ̀ wálẹ̀ ṣé yóò polówó ẹ̀jẹ̀ ni wọ́n yà àborí lagi ni bí èèyàn di ilé wọn ta èèyàn gidi bó di ilé wọn ta. Don't be in a hurry. Don't be worried. 'Cause they wanna feel sorry. For you are the end of everything you do. Yeah, my friend, oh. Àwẹ̀ máa ṣọ́ra o. Torí pẹ̀lú bàbá. Àṣírí bàbá olórí burúkú bàbá ẹni tí ò yẹ nínú ìlú wa ẹni. Kí ló wá lè tó yẹn? Níbi owó alájẹsẹ́kù èyí tí mò ń dá lọ́jọ́ kìíní àná. Bẹ́ẹ̀ ni. Ṣe bí owó bàbá mo ti ralẹ̀. Nígbà mo sì ralẹ̀ tán ó kọ̀wé fún mi. Nígbà ọjọ́ kejì mo sì kó àwọn òṣìṣẹ́ wípé kí wọ́n lọ síbẹ̀ kí wọ́n lọ ṣiṣẹ́. Tó wá mọ ilé ìtújọ mi lójú. Nígbà mo débẹ̀ mo ti bá àwọn òṣìṣẹ́ ń bẹ̀. Ní bàbá hàn bàbá tí ń lọ yìí. Nígbà mo wá bí bàbá pé bàbá o èmi ló dé o mebí èmi lẹ talẹ̀ fún o ìwé ilẹ̀ sì ń bẹ ní ọwọ́ mi níṣẹ́ ni bàbá yọ ìbọn sí mi. Olórí burúkú ni bàbá yìí lóòótọ́ o. Ọ̀wẹ́ sọ ibi tí bàbá òun ya wèrè dé ìyàwó ọmọ ẹ̀gbọ́n ẹ̀ níṣẹ́ ló tún ṣú lépo. Irọ́ o. Bóyá oògùn ló fi fẹ́ o tàbí nǹkan kan kò sẹ́ni tó mọ̀ nínú ìlú wa. Ìmẹ̀ bí ọmọ ní mò ń súpò bàbá bó wá ní bàbá tí ń súpò ọmọ rẹ̀. Sọ̀rọ̀ nínú ayé bàbá òun ó ti súpò ọmọ rẹ̀ o. Olórí burúkú ni bàbá ń lò sọ. Ìgbọ́ ọ̀rẹ́ mi. Máa darí afẹ́fẹ́ padà síbi tó máa fẹ́ méjì ìsìnkú ọ̀run mọ̀lọ́jímọ̀ sọ omi odó ni àbómi ọ̀nà níbo tájọ́ bá wá lémi
ikú ọ̀ní ìpalẹ̀ ilẹ̀ yọ tẹ̀. olùrẹsì wọlé sí mi mọ wẹ́rà ìdìdí àwọn wọn tẹ ìkòkò fàájì afúládì tí sọ ń gbàjà mẹ́rin fúládì èyí fi ọwọ́ rẹ̀ lù rẹ̀ lẹ́ẹ̀kẹ́ òjò fúládì bá fọ́ rẹ̀. Jésù máa wá kí san olúwa ìwọ́n tó olúwe wèrè mẹ́ta sàn èyí wòsàn àríkà ìdá ha olúwa bá wá kí san ọmọ bàbá wa Jésù bíbí bá wò sàn ní orúkọ Jésù ọmọ bàbá wa Jésù làbí agbára tó lọ́jọ́ kìíní àná tó fi tú àwọn wèrè mẹ́ta sílẹ̀ bá mi lórí Akin lórí Akin ẹ wá jẹ́ ká gbóhùn àdúrà sókè lórí Akin kó lọ́ọ́ bá tú sílẹ̀ ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Ọlọ́run alágbára ńlá a gbàdúrà lórí alákùnrin gbogbo tí ó gbàdúrà ayé rẹ̀ ó yẹ kó máa jáde Jésù Kristi máa jáde ó yẹ kó máa jáde ó yẹ kó máa jáde Ọlọ́run alágbára a gbàdúrà fún alákùnrin gbogbo àlùjẹ̀nu tó wà náà ó yẹ máa jáde ó máa jáde Jésù àwọn àlùjẹ̀nu tó wà náà ayé alákùnrin ó yẹ máa jáde. You are only for a short visit. Hey, don't be in a hurry. Don't be worried. Cause they wanna feel sorry. For you are the end of everything you do. Yeah, my friend. I will my shadow. Tori baru baba toba. Ati okwi. Kò sẹ́ni rẹ̀ láyé àtọ̀run. Owó ní ìbẹ̀rẹ̀ àti òpin, kò sẹ́ni bí rẹ̀ láyé àtọ̀run. Padà síbi tó máa fẹ́ sí, kò sẹ́ni máa yí wágó padà síbi tó bá fẹ́ yí sí ẹ̀. Gbogbo ẹ̀dá kan gbìyànjú ni ẹ̀, ìrìnàjò ẹ̀dá gbogbo ẹ̀ ló yọ lọ́rùn. Oh, you are only for a short visit. Hey, don't be in a hurry, don't be worried. Cause they wanna feel sorry, but you are the end of everything you do. Yeah, my friend. I will my shadow. Tori baru baba toba. Ẹ̀rù rẹ̀ toba. Ẹ̀rù rẹ̀ toba. Àìmásìkò ló dààmú ẹ̀dá. Ẹ̀rù ṣàkè ó toba. Ẹ̀rù bàbá toba. Àti òpin, kò sẹ́ni bí rẹ̀ láyé àtọ̀run.